so àmọ̀ tó kéé káàbọ̀ sórí ètò wa lọ́jọ́ tòní o àtúndé o torí pé ìlera báyìí ń lo oògùn ọrọ̀ nínú ayé tá a wà yìí ẹ má jà tó lọ́wọ́ ná gbogbo ara tí ń gbádùn bàbá wa Dr. Tèmítọ́pẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà Mastizan láti ń gbádùn wọn a tún mú nǹkan kan wá fún yín lọ́jọ́ tòní tó jẹ́ pé eléyìí àtàtò ìyọ́dùn bàbá wọ́n bá wa sọ̀rọ̀ lórí ohun tí wọ́n mú wá lọ́jọ́ tòní tí ó jọ ṣèyàn àti láǹfààní tí mo sì mọ̀ pé ẹ̀yin náà ṣetán láti gbọ́ bàbá wa ẹ tún káàbọ̀ sórí ètò lọ́jọ́ tòní o. ẹ ṣe Alhaji Elétí Ọ̀fẹ́ ẹ kú iṣẹ́ takuntakun Elédùà lókè yóò máa ràn wá lọ́wọ́ abániṣẹ́ lolúwa kò ní padà lẹ́yìn wa o agbára ìfokòtò ire ayé kálukú wa kò ní fò wá àwọn tó wà nílé tí wọ́n ń wò wá kò ní fò wá àwọn tó wà lékè òkú ire ni wọ́n máa kó wá délé o ẹ rí wípé èyí tá a mú wá fún yín lónìí òun náà ni a pè ní ewé insuffisance rénale àìsàn kan ni tó ṣe pé bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi torí pé àgbo yìí tẹ́ rí yìí ọkùnrin làdá ni o jẹ́ kí n sọ fún yín pé ó wà fún gbogbo kùdìẹ̀kudiẹ nínú ara wọ ní kíní yìí nílé o lè máa jẹ epo pípa o lè máa jẹ epo ẹ̀pà o lè máa jẹ àdín ẹ̀gbọ́n o sì tún lè máa jẹ epo olive oil tó bá ṣe pé kíní yìí bá wà lọ́wọ́ àìsàn kòkó ni o tá a pè ní hemorrhoid àìsàn kòkó jẹ̀díjẹ̀dí agbo yìí ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí tinú ni o ti ta ni o tẹ́ bá ti lò ẹ̀yin náà rí i pé wọ́ọ́rọ́wọ́lẹ̀ máa lọ ìgbésẹ̀ yín ní gbémọ́ tí gbogbo ìdí yìí ó wáyọ ewé yìí a máa gba ìkalọ̀ lọ́wọ́ egungun jíjẹ èèyàn tí inú egungun bá ń sàn èèyàn ó dára fún gidi oúnjẹ òwú mi ẹ lọ gbé kalẹ̀ mo ti ṣe èyí tí mo fẹ́ ṣe ń bẹ̀ mi ò ti rántí pé nǹkan kan jẹ́ oúnjẹ tó bá làgbo yìí nílé wàá máa jẹun àárọ̀ wàá jẹ tọ̀sán wàá tún jẹ talẹ́ wàá wà very tó bá ṣe pé ó bá wà lọ́dọ̀ ẹ torí pé àgbo yìí a máa ṣiṣẹ́ fún àwọn iṣan ara tó ṣe pé ìgbà míì wọ́n á máa bára wọn wí tálára ó máa gbọ́ kàkàkà yóò máa gbọ́ kàkàkà tó bá fẹ́ jókòó yóò máa gbẹjú tó bá fẹ́ dìde báyìí yóò tún bá fẹ́ nàró á tún máa nàná rárá o ìgbà tá yìí ṣàjá torí náà ẹ tí àyà àgbo yìí ó ṣiṣẹ́ gidi tá a bá wá kò ń bẹ̀ wọ ẹnìkan ni ọ̀rá pọ̀ nínú ara ẹ ọ̀rá pọ̀ o sì fẹ́ ṣan ọ̀rá yẹn kò wọ́n tíra ìkọ́ bá mi ní àgbo yìí lọ́wọ́ tó bá ti ní àgbo yìí lọ́wọ́ ẹ rí i pé ọ̀rá yẹn wàá máa yá nínú ìgbẹ́ wàá tún máa tọ̀ nínú ìtọ̀ nǹkan dúdùn nǹkan míì tẹ́tí kó jẹ gbogbo ló máa ṣàn wá lọ nínú ìtọ̀ nínú ìgbẹ́sẹ̀ ìgbà náà ẹ̀ náà láfíà nínú ara tó bá yẹ pé jẹ̀dọ̀ yín kò ṣiṣẹ́ dáadáa kíndìnrín tó bá yẹ pé kò ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ ẹ̀yin náà tẹ́ bẹ̀rẹ̀ sí rìn níbẹ̀rẹ̀ bàbá mi máa rìn níbẹ̀rẹ̀ o ẹ̀yin ló sì mọ́ fi ń ṣiṣẹ́ ẹ̀yin lọ́kùnrin rò ẹ̀yin lóbìnrin náà sì fi ń ru ẹrù ọkùnrin láti tage torí náà ẹ tíra ìkẹmọ̀ pé àgbo yìí ó ṣe kókó ó ṣe pàtàkì ìwọ tó ṣe pé ojú ẹ̀ ń rí fìrífìrí o ríran ríwájú mọ́ kíní yìí máa bá ẹ ṣàfọ̀mọ́ bẹ́ẹ̀ tá a bá wá kò ń bẹ̀ ìwọ tó ṣe pé etí kan ló máa ń jẹ etí a máa ṣe wìrìwìrì fún ẹ àbí ìwọ náà a máa rí pé ibi téèyàn máa ń ṣègbésẹ̀ gbà a máa ṣe wìrìwìrì nígbà míì tó ṣe pé bí kòkòrò wà ń bẹ̀ wọ́n bá mi lo àgbo yìí bàbá lè lo àgbo yìí ìyá lè lò àwọn ọmọ kéékèèké lè lò ìgbà náà rí pé temperature wọn á wà normal àsìkò òjò ní o òtútù ò ní jámọ́ lọ́dọ̀ yín àsìkò ọ̀fìnkì ní o ẹ̀jìnìjìnà nípò àwọn ọmọ yín àti wípé gbogbo nǹkan tí ó máa wá dààmú ẹlòmí tí wọ́n á ní pé ó ní grókè ẹ̀yẹ dán ewé yìí wò ìwọ tó rí pé o sanra gẹ́gẹ́ bí ọkùnrin o sanra gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n náà rí pé ọkàn òun lọ́hùn tó bá ti rìn díẹ̀ wá máa rí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kí ni máa bá ẹgbọ́n nù kó ń bẹ́ẹ̀ àbí ẹlòmíì ìpòríkà ẹ̀ báyìí tó bá ti làágùn díẹ̀ gbogbo bẹ̀ á fín jíngbìnì tó yẹ pé àti ká pákó báyìí wàhálà ni eruku ẹlòmíì àwọn òrá kan ti sùn síbẹ̀ àti rìn iṣẹ́ ni fóbìnrin àti fọ́kùnrin lónà tẹ́ bá ní kinní yìí lọ́wọ́ àǹfààní wà fún yín. gbogbo òṣè ńlọ gbé dání yìí inú ń dà mí láàmú ni inú ò jẹ́ gbádùn ni ẹ̀yìn ń dùn mí ni
ọ̀pẹ́ yìí ni ò jẹ́ gbádùn ni Èkó gan gbogbo ni àwọn èkó àwọn ọ̀dààmú tí ń bánú ara gbé tí ò jẹ́ ká gbádùn nínú ayé tá a wà yìí òun rèé o ọkọ̀ ìyá wọn rèé ẹ lè pè wá lórí 99 55 21 83 àti 90 33 07 95 àti 90 07 63 61 ẹ gbìyànjú kí ẹ kàn sí Dr. Tèmítọ́pẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà Mastizan ǹjẹ́ ó mọ̀ sọ fún mi pé ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtúnjọ ìpàdé láìpẹ́ ẹ ṣé.